káàbọ̀ padà sórí ètò yìí ètò wọn Miliki Express bá ṣe sọ lẹ́ẹ̀kọ́ àlejò wa ti wà lórí ìkàlẹ̀ ẹ mọ̀ pé ní gbogbo ọjọ́ ajé a máa ń sọ̀rọ̀ nípa àwọn sinimá tó jáde àmọ́ lónìí sinimá ò jáde ọ̀rẹ́ wa ò ní nǹkan kan mú wálé sinimá ò jáde àmọ́ àwọn tó yẹ kó ti wà níta tẹ́lẹ̀ ó sì ń ta wìtìwìtì àwọn àbẹ̀yìn arọ̀ yìí pé kẹ́ má ra Piracy ó léwu ó máa ń ba nǹkan jẹ́ yàtọ̀ sí ìyẹn ká tí wàá wo orí tútù àti orí gbogbo àwọn onílẹ̀yìn tí wọ́n làágùn tí wọ́n gbìyànjú tí wọ́n tu owó jọ pé káwọn lè fi kó fi jó dindi àmọ́ tí ẹ pé tó bá ṣe tán sinimá tó ń ṣe tán fowó ńláńlá yà tó wà lọ́ra ní 100 naira tó ń rà ní oye tí kò tọ́ ṣe mọ̀ pé nǹkan ìbànújẹ́ ló jẹ́ fún wọn ẹ jẹ́ ká máa ṣàánú ara wa bẹ́ẹ̀ ni àlejò wa ti wà lórí ìkànnì gẹ́gẹ́ bí mo ṣe sọ orúkọ àlejò wa ni Oyebisi Oyetunji ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. ẹ káàbọ̀. ẹ kúlé ẹ̀yin ará lé. ẹ ṣeun ẹ bá wa kí ẹ ti kí àwọn ará ilé gẹ́gẹ́ bí ìṣe àwọn olólùfẹ́ yín tó ń wò yín lé àwọn ẹ̀gbọ́n yín àwọn àbúrò ẹ mọ́ mi àwọn dáàdi yín tó ń wò yín tó ń kó yín jẹ gbogbo ẹ bá wa fi gbólóhùn kan kí wọ́n lè. tọ́ mo kí gbogbo ẹ̀yin ará lé pátápátá ẹ ṣé gan-an inú mi dùn púpọ̀ ẹ̀yin lẹ máa ń wò wá a sì kí yín ẹ jọ̀ọ́ ẹ tún máa wò wá sí i. ojú tó dẹ̀ fi ń wò wá tó fi ń wò yín tó fi ń wò wá kò ní kó lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ó ní agbára ní ọkàn wò yìí múra yín tè ní àfi bíi ti mala. àwọn kan wá bí mi pé wọ́n ti ń ṣẹlẹ̀ pé kò tí ẹ̀ sọ́ṣẹ́ tí àlejò wọn ń ṣe àlejò wo kì í ṣe olóore wọn lè kì í ṣe mègídá ọmọ Yorùbá pọ́nbélé ni wọn àbílẹ̀ Haúsá lẹ ti wá ní. àìrọ̀ o. bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ eléré orí ìtàgé wọ́n tún máa ń produce àwọn tó máa ń gbé sinimá ara wọn jáde dáadáa ni wọ́n. wọ́n ní Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkan báyìí ni láti ń gbọ́ pọ̀n ẹ ṣàlàyé díẹ̀ nípa ara yín fáwọn aráalé. ẹ ṣé gan-an ẹ̀yin ará lé lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Oyebisi Oyetunji tí gbogbo ènìyàn mọ̀ sí Bisma mo jẹ́ kan lára àwọn eléré orí ìtàgé ní ìlú Èkó bí mo máa ń gbé eré jáde ní ọ̀pọ̀ ìgbà tí mo sì tún máa ń kópa nínú àwọn eré lóríṣiríṣi. Ọlọ́run ṣeun ọmọ ìlú òní. mo jẹ́ ọmọ bíbí ìlú Kìṣí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kìṣí. bẹ́ẹ̀ ni. tí má ní mi gbọ́ rí nǹkan. Kìṣí. ẹ ṣé. bí ẹ torí pọ̀ wá jọ ọmọ Lagos. òun ló fà á ẹ ṣé gan òun ló fà á. ẹ jẹ́ kí n sọ ibi tí ìlú Kìṣí wà fún yín. ìlú Kìṣí wà ní Òkè Ògùn àwa tí a bá mọ Ṣakí dáadáa tá a mọ Ìṣẹ́yìn tí a mọ Ìgbò Ìgbẹ́tì kò jìnnà síra ibẹ̀ ni Kìṣí wà. bẹ́ẹ̀ni. mo ti gbọ́ rí dáadáa. Kìṣí Ọ̀yọ́ state. gẹ́gẹ́ bí ọmọ ìlú Kìṣí tẹ̀ tí wá jẹ́ eléré orí ìtàgé mo pẹ̀ tí máa mọ ìtàn lóríṣiríṣi kí ni ìdí tí a fi ń pe ìlú Kìṣí ní Kìṣí lónìí. nǹkan ńlá lẹ béèrè yẹn o ìdí tí a fi ń pe Kìṣí ní Kìṣí ni pé Kìṣí jẹ́ wá láti ìlú Ìbàrùbá wọn kì í ṣe pure Yorùbá wọ́n ṣe ọdẹ dé ibẹ̀ yẹn ni wọ́n wá ní ẹ jẹ́ kí á kiri sí bí létà àwọn wá gbé fún mi ní ẹ̀rọ jáde pé Kìṣí ìlú tí a kiri sí wọ́n sọ ọdẹ débẹ̀ láti ìlú Bàrìbá. láti ìlú Bàrìbá ní Sàlìkà lọ́hùn. kẹ́ni tó bá oyè ló fi gbé ọ̀rọ̀ yìí nítorí pé tó bá wo borúkọ yẹn ṣe lọ Kìṣí òun ló fi wò pé ìtàn kan gbúdọ̀ rọ̀ mọ́ Kìṣí yẹn. àgbẹ̀kọ̀ sínú tí ò tiẹ̀ kò sórúkọ ìlú kan tí ò ní tàn orú Abẹ́òkúta ń sìn ìkọ̀kọ̀ ló lè wọ́n Abẹ́òkúta tó fi dé wá Abẹ́òkúta. so tó yẹ pé wọ́n wá di pé wọ́n sá Abẹ́òkúta wọ́n you understand then ìtàn kan náà ló bí gbogbo kò sínú tí ò ní tàn Ìlọrin Ìgbóònà gbogbo ẹ̀ ló ní ìtàn oníkálukú lọ́dọ̀ kan sáà gbogbo ẹ̀ ó tún àti ṣàwádìí Kìṣí ìbẹ̀lẹ̀ Kìṣí ẹ̀yin lẹ wá ṣàwá Kìṣí sí. bẹ́ẹ̀ni ẹ ṣé gan tẹ́ bá bú mi tẹ́ jẹ́ kí n gbọ́. alẹ́ Kìṣí ṣe gbọ́wọ́ Kìṣí ní. ẹ̀yin lẹ́sọ̀ ní sẹ́ni pé ẹ jẹ́ ká Kìṣí bí. ẹ jẹ́ kí á pè bí wọ́n ṣe ń pè Kìṣí. Kìṣí bẹ́ẹ̀ni Kìṣí lórúkọ ìlú yẹn gangan. Kìṣí lórúkọ ìlú yẹn. ok mo pẹ́ ní Kìṣí. ẹ̀yin lẹ ní kí n sọ bí Kìṣí ṣe jẹ́ wá sọ ìtàn díẹ̀ nípa ẹ̀. ẹ jẹ́ ká Kìṣí bí. orúkọ yín tẹ̀ dá Oyebisi Oyetunji. tọ́ba dáwà nílẹ̀ Yorùbá wọ́n ní ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ wọn dédé sọ wọn lè dé pọmọ ní kòkó mọ́ tó yẹ kó bí àfikún dọmọ òun láàmú ó máa nídìí wọn sọmọ Yétúndé tó yẹ pé bí bàbá bẹ́ẹ̀ ló padà wá bí ìyá kan tó ti lọ ló padà wá sílé ayé Ìyábọ̀ kí ni ó bí Oyebisi Oyetunji sọmọ olóyè ni. bẹ́ẹ̀ ọmọ oyè ni mí oyè ọ̀gá lálà ń jẹ ní ilé wa
ọ̀gá ńlá. Pàṣọ tó pe rẹ̀ lọ́gàá ńlá kì í sọ̀gá ńlá. Èmi ọmọ bíbí èmi ọmọ ọ̀gá ńlá gangan lélẹ̀. Ọ̀gá ńlá bàbá òdòǹgbò òdòǹgbò bàbá ọ̀gá ńlá. Èmi ọmọ ẹ̀sìn Èkìtì bò wọ́n ṣe bí gbẹ́yẹ báyìí ní sìkìtì bẹ́yìn. Mo dà pé ẹjẹ́ ń gbẹnu Pasuma sọ̀rọ̀. Ọ̀gá ńlá ti Pasuma mi rò pé bóyá ọ̀gá ńlá tí àwọn sọ yẹn ọ̀gá àgbà lẹ́yìn Pasuma mi. Tolórin ọ̀gá ìdílé ọ̀gá ńlá lẹ́yìn ti wá ó jọra wọn. Ẹ ṣeun mo fẹ́ mú láìkí bó ṣe lọ. Kí ló jẹ́ ọ̀gá ńlá gangan? Ẹ ṣe ọ̀gá ńlá èèyàn tí ó gbajúmọ̀ nínú ìlú láàrin ìlú tí kábíyèsí wá wò sùnsùn pé ọ̀gá ńlá owó wà ipò wà gbogbo ẹ̀ wà wọ́n wá fi jẹ ọ̀gá ńlá lẹ́yìn ìdílé yìí o ìdílé ọ̀gá ńlá lẹ̀ yóò mọ jẹ. a ní ààfin ní ìdílé tèmi yàtọ̀ sí ààfin ọba ìlú mi àwa gangan ní ààfin tó jẹ́ ààfin ńlá a máa ń jẹ oyè ọ̀gá ńlá ní fún o ti kìnbí gan tán díẹ̀ ló kàn mí tán díẹ̀ báyìí ló. báwo ló ṣe máa ń ká àwọn olóyè nù. ẹnìkan máa gbẹ́sẹ̀ ni. báwo ló ṣe ń kí olóyè wọ́n bẹ̀rẹ̀. ókè olóyè. wọ́n fẹ́ kí olóyè. Kárólé o. ṣáàkì o. Kárólé. ẹsẹ̀ gan Kárólé. kára ó lé ni. ọba là ń kí ṣáàkì àbí àwọn baálẹ̀. wọ́n làwọn ò ní pẹ́ jẹ oyè. ọ̀gá ńlá. oyè ọ̀gá ńlá. oyè ò ní pẹ́ kàn wọ́n. bẹ́ẹ̀ni. ìbẹ̀ ní àpò àwọn aráàlú tó bóyè bá ti kàn ká bá yín máa bá yín ṣe wúyè. gbogbo yín pátá ni máa pè tí màá gbé yín lọ sí ìlú Kìṣí lọ́yọ̀ state lọ́hùn. kára ó lè bàbá o tóyè bá kàn yín àwọn onítóyè bá kàn mí àwọn ayé máa wí. bẹ́ẹ̀ ni ẹ má wọrí it is well ọ̀gá ńlá ká tó parí ètò báyìí sí ọ̀gá ńlá la máa pè é. ọ̀gá ńlá ni orúkọ tó kórúkọ ní confam this man ọ̀gá ńlá. ẹ̀yin gbọ́dọ̀ ní confam ọ̀gá ńlá. oyè àjogúnbá abínibí ọbí wọn sínú. eléyìí ò ṣàbílítì Kẹ́mi Ọláògùn bàbá. àṣẹwà. bàbá kẹ́ ẹ pẹ́ o. ẹgbẹ́ aṣọ ọba ń kì í. àwọn kan ti ṣe practice ọmọ ẹ̀ tó bá débẹ̀ tán. ọ̀gá ńlá kí ni nǹkan pàtó tó gbé yín dé ìdíṣẹ́ tíátà kọ. nígbà tí mo wà ní ọmọ kékeré tí mo wà ní primary school ní etí àtìgbà yẹn ni a ti máa ń ṣe eré orí ìtàgé níléèwé wa dáadáa tí a bá fẹ́ ṣe eré ìbílẹ̀ tàbí tí àwọn kan parí kíláàsì kan tó ń bọ́ sí another class a máa ń ṣe eré ìbílẹ̀ fún wọn a máa ń ṣe eré orí ìtàgé lóríṣiríṣi báyìí ní church mi gan mo máa ń kópa mo jẹ́ ọ̀kan lára àwọn tí ó wà ní inú drama níbẹ̀ ìgbà tí mo wá ṣe tán secondary school nígbà yẹn mo wá pinnu níwájú church mi pé iṣẹ́ tíátà ni mo fẹ́ ṣe jẹun tèmi ò mọ̀ pé Olúwa ti fi àṣẹ sí. ohun tó gbé mi dé ìdíṣẹ́ tíátà nítorí pé ṣì kéré nígbà yẹn Olúwa wá fàṣẹ sí nígbà tá wá dàgbà báwo lẹ ṣe mọ̀ pé Olúwa ti fàṣẹ sí àti pé báwo lẹ ṣe rìn dé ọ̀dọ̀ àwọn tó wà ní pẹ́ wá di ẹ sì di pé ẹ ń ṣe fíìmù lẹ́nu. ẹ ṣe nígbà tí mo wà ní iléèwé ẹ̀kọ́ gíga nílọrin lọ́hùn bí mo ṣe máa ń wo fíìmù mo wo owó blow nígbà yẹn owó blow yẹn jẹ́ ọ̀kan lára àwọn tí mo wò èmi náà dẹ̀ ní ìpinnu nǹkan báyìí nígbà yẹn ògógó ó ṣe àwọn sí nǹkan tí ó bẹ̀rẹ̀ sí ń sọkún lóru báyìí bóyá ní kí Mr. Jẹ́gẹ́dẹ́ ọ̀ kìíní kan kí ó rà arrest nígbà yẹn all those things èmi náà mo lè ṣe náà mo ń ṣe eré orí ìtàgé nǹkan báyìí mo ṣe bẹ̀rẹ̀ sí kò sí fóònù nígbà yẹn mo sì bẹ̀rẹ̀ sí rin àwọn ìrìn àjò lórí ẹ̀ nìyẹn mo lọ sí ọ̀dọ̀ ẹnìkan ní Ìlọrin ọ̀dọ̀ Dankasin ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ mo lọ bá Dankasin mo ní mo fẹ́ ṣe eré orí ìtàgé ó fà mí lé Ògúngbẹ̀san lọ́wọ́ bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìgbà tí mo sì wà ní skul náà mo máa ń wá sẹ́kọ̀ọ́ máa ń wo ọ̀rẹ́ mi kan lẹ́kọ̀ọ́ ńgbà yẹn mo wá sọ pé mo fẹ́ ṣe eré orí ìtàgé níbo ló mọ̀ tí àwọn òṣèré wà ọ̀dọ̀ ẹni àkọ́kọ́ tó mú mi lọ ní ọ̀dọ̀ Big Abbas ibẹ̀ ni èmi náà wá ti ń gbé mo máa ń wá láti Ìlọrin màá máa wá sẹ́kọ̀ọ́ màá máa padà màá wá láti Ìlọrin màá padà ìgbà tí mo wá ṣe tán tí mo parí iléèwé ẹ̀kọ́ gíga mo wá padà sẹ́kọ̀ọ́ fúlì mo wá lọ kọ́ iṣẹ́ yẹn padà. lọ́dọ̀ Big Abbas ìyẹn túmọ̀ sí pé Big Abbas ni ọ̀gá tó kọ́ iṣẹ́ tíátà. bẹ́ẹ̀ ni Adé Ajíbóyè ọmọ bíbí ìlú Fìdítì. Olúwa ṣeun torí pé Adé Ajíbóyè ló kọ́ iṣẹ́ tó gbé níwọ̀n sí Big Abbas ó ní kárátà kan tí wọ́n máa ń ṣe nínú sinimá gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ wọn tó jẹ́ pé àwọn lọ́kọ́ yín iṣẹ́ kárátà tí wọ́n ṣe yẹn
tẹ́wọ́n máa fi padà látòkè tá à ń lọ báyìí ẹ máa gbé kárátà yẹn wò ẹ máa fi ṣiṣẹ́ ẹ yára lé ẹ jáde lé agbára.